Africa Content TV. Hold on. No. Hey. My worry. Èso lè kálẹ̀ ti Jésù o, wákàtí èso. Èso lè kálẹ̀ ti Jésù o, Má sọ̀rọ̀. wákàtí èso. Agége. Bàbá ọmọ bọ́bọ̀. Agége sẹ́ bọ́bọ̀. Mọ́bọ̀. Olè lọ́wọ́ ní kí n máa kí ẹ̀ ogún máa pààyà ẹ̀. Mọ́bọ̀. Ìbàbá ọmọ níbọ̀ máa jalè. Ìbàbá ọmọ ọmọdé ọ̀gá. Àwọn ọmọ ṣekọ́ láti bí kan síbí kan. Ọmọ ṣekọ́ fún yà ẹ̀. Fọ́nà tó ọmọ bẹ̀tà o, alẹ́ ọ̀gá mi. Kí ni máa fàájà? Wait. Gíràn láwa ò gíràn. Ojú kọ́ ni gíràn ọkọ̀ ni o. Ojú wá ní gíràn ọkọ̀ ni o. Wọ́n sáwọ́ ṣó. Wàhálà. Pararara. Wait, Agége making our ways. No. Hey. Ní sùúrù, hey. Ní sùúrù. Emma, hey. Ẹgbẹ́. Farabalẹ̀. Ẹgbẹ́. Hey. Ẹgbẹ́. Wàhálà. Ẹ̀yin lè fọwọ́ pọ̀ wẹ̀rẹ̀. Ẹ máa rí wẹ̀rẹ̀ ti tẹ̀sẹ̀ bọ́ bàtà yìí. Bàtà wàhálà. Agége ẹjọ́ ọmọ Agége irọ́ kò lè lọ ẹfí bẹ̀ẹ́lẹ̀ irú sáà wo nìyẹn. Má bínú. Hey, Agége, please come out. Hey, everybody come out for stage. Agége, pararara. Hey, Agége. You know say na follow. Hey, wait. Hey, Egbe. Hey. Egbe. What's in the music, Egbe? I go send that for you, Egbe. Kí ló ṣe ẹ́? Tí máàkì sáà tí wọ́n sì ṣọ́ lè dá wọn mú ni. Agége kò ní ta fẹ́ni tó bá rí fi ẹ má wọ́n rí. Wàhálà ìkò fọ́ọ̀mù wàhálà ace. Irọ́ ẹni sùúrù náà. Ace ṣẹ́fẹ́ bójú mi jẹ́ tán ni. Ẹni sùúrù. Ẹni sùúrù. Agége pararara. Ẹ ọmọ àdúgbò ẹjọ́ tó lọ́hùn. Ẹni sùúrù. Ace ẹ wá kí ló ń ṣẹlẹ̀ 2019 ṣe bẹ́ẹ̀ ní ẹ sọ pé ó yá ìgbà tó gbọ́ wọn bẹ̀ta stage ẹ sọ pé ó yá Portable ó yá gà sọ̀rọ̀ ẹ má wọrí kò sí wèrè wọn kì í ná búrẹ́dì Agége ẹ má wọrí wọn gbà fún yín wọn mọ̀ ọ́ gbà fún yín ẹ má wọrí woro sí woro ẹ má bínú wait Agége ó yẹ kẹ́ mọ̀ pé wà hamburger action bá mi control wọn action ẹ má bínú náà ẹjọ́ náà. Ẹni sùúrù máa wá ẹni sùúrù náà. Ace. Wait. Ẹni sùúrù. Habib. Wá. Hey, sorry. Hey. Ẹni sùúrù, hey.